ìwọ gbàgbé pé iṣẹ́ wúwo àbí àwọn èèyàn ń rí confam àbí ó gbàgbé pé àwọn àfa àtàṣọmọ́jú gbadé babaláwo wọ́n ń rí àwọn wòlíì èké wọ́n ríran lóòótọ́ ifá ń sọ̀rọ̀ lóòótọ́ iyẹ̀pẹ̀ ń sọ̀rọ̀ lóòótọ́ tí wọ́n bá gbàgbọ́ nínú ẹ̀mí ẹ̀ ìwọ mú nọ́mbà kan nísìn àbí kò dàníyàn tó fẹ́ kí n bẹ̀ wò ní sinmi ìgbẹ́ gàgàdá ni o ọlọ́run sì ní ṣe wá lórí burúkú tí yẹsẹ̀ wò àmọ́ mo fẹ́ kó o mọ̀ pé irọ́ ni wọ́n ń pa wo fídíò ìtàn kó lè bá àwọn lẹ́nu á nìyẹn àṣẹ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi ò rẹ́ni tó gọ̀ láyé yìí nínú ayé tá a wà yìí wàláhì tó tó ẹni tí lọ yẹ nǹkan wò láyé yìí tí lọ ń béèrè ó fa aṣọ́rọ́jì wo ni o ó fi mi wo ni o ó fi yẹ̀pẹ̀ wo ni o gbogbo ọ̀nà tí wọ́n máa gbà ríran sí ẹ àwọn kí ni kan predict wọ́n ba ayé tiẹ̀ jẹ́ ni pé wọn tó bá fẹ́ mọ̀ pé wọ́n rí nǹkan kan á tú àṣírí wọn àmọ́ kí n tó lọ bẹ̀ yẹn wo pásítọ̀ yìí àti bọ̀bọ̀ yìí òun ṣe kọ́mẹ́dì bí afa iṣẹ́ bí táwọn afa máa jáde ọkọ̀ wo tiẹ̀ yẹn náà ẹ máa wọ̀ kan. kí ló kọ yín ya. ẹ yẹ̀ wò nù yẹ̀pẹ̀ yín àfa. àlórúkọ yín gangan. mo ní kẹ́ ẹ wò nínú yẹ̀pẹ̀ ṣé bí n táwa ara ń táwa wò náà ni. àwa jẹ́ kí n bá wa kó náà fà jẹ́bùtẹ́. ẹ wọ́n ràn yín lọ́wọ́. alájà Mariam. ara ò ní o ṣe Mariam. Latifa. kò sí ohun tó jọ mi ò jẹ́ bẹ́ẹ̀. alájà Nafisa. ẹ wò Christian ni mí mo ṣẹ̀ṣẹ̀ change sí Muslim mo ṣẹ̀ṣẹ̀ ń wọnú Muslim. ǹjẹ́ ti sọnù láti bẹ̀rẹ̀ ẹ ti sọnù. ó yẹ kẹ́ ẹ rí direct náà ni. ẹ má bínú. ẹ̀yin alájà Esther rè o Esther rè o Esther ni. mi mọ̀ ń pa ẹ̀ mi ò kí ń ṣe star rárá orúkọ mi ò tiẹ̀ lọ́ọ̀bẹ̀. ẹ̀yin Precious rè o. ẹ̀rọ lè ń bẹ́ ya kí ó yá kí ló kọ yín. orúkọ tèmi. ẹ̀yin mo dúpẹ́ má jẹ tẹ́ni. mo dúpẹ́. kàyé máa jẹ. mi ì ṣe àfọkọ. ẹ tó fẹ́ bẹ́ẹ̀ wo kádàrá tiẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó ti parí ẹ̀ 50,000 years kó tó dá sánmọ̀ àtìlẹ̀ tí wàá mú orúkọ ẹ̀. sàwọn náà ni wọ́n máa ti béèrè sí sọ́wọ́n ẹ̀ka nìkan kan tẹ̀ wọ́n rí nǹkan kan o wọ́n rí anything wàláhi làfi àti pásítọ̀ o àti àfa o àti babaláwo wọ́n wà tán fẹ́ jẹyìn wọ́n rí nǹkan kan dàníyàn sínú owó yẹn tó bá ní o dàníyàn sínú ẹ̀ẹ́dínlógún yẹn ṣépè síbẹ̀ o lè mọ anything tí wọ́n bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ mi mú kankan dání mi gbé kankan dání nínú ẹ̀mí ẹ̀ mú nọ́mbà kan 1 to 16 báyìí máa ń sọ fún yín náà nìyẹn o onírúurú ibú ló ń jálà bí owó hàn sí ní tèrè o afẹ́járò wọn ni o ìwọ mú nọ́mbà kan mú yín sọ̀rọ̀ nísìn so ó ti dàníyàn 2 times 2 4 4 times 2 8 3 times capital abia omaya adamawa yola wọ́n ní ká kí oníbèrè yìí o wọ́n lè ń ṣiṣẹ́ bí aláìṣe ẹ̀ ń ṣiṣẹ́ irin ẹ̀ ń jẹjẹ ìlérí kí ló fà á bẹ́ẹ̀ ni àfa ìsánú ọ̀la gbẹgbẹ́ mi ló ti gíní òde wọ́n ti mú ẹ̀ ń bẹ̀ yẹn ẹ̀ ń ṣiṣẹ́ irin ẹ̀ ń jẹjẹ ìlérí kí ni tẹ́ ẹ̀ kú sẹ́mi tó ń bà yín lẹ́mìí jẹ́ wọ́n ní ká sọ fún níbèrè yìí pé nǹkan kan wà lẹ́mìí yín tó ń bà yín lẹ́mìí jẹ́ ta ni ò ní má wọ gan o àwọn tó ṣe lọ sáà ìràwọ̀ yín kì í ṣe ìràwọ̀ tí ó yẹ kẹ́ ti jù báyìí lọ ìràwọ̀ tí ó máa fò lókè à ń wo ìrìn àjò wájú yín ní 2026 àni òfẹ́ travel dey play à ń wo ìrìn àjò wájú yín wọ́n ní tá a bá lè ṣe ìrìn àjò yẹn wọ́n ló dáa ẹ wo títí yẹn náà Adamawa Yola Abia Umuahia Lagos Ìkẹjà Kwara Ìlọrin okay iṣẹ́ lóògùn ṣe múra ṣiṣẹ́ ọ̀rẹ́ ìṣẹ́ làbí dẹni gíga abidi fi gígbì wọ́n ní ṣe bí owó dẹ̀yìn àtẹnìkan papọ̀ bí owó bí ẹnìkan jẹyìn lówó àbẹ́ jẹyìn lówó ààrí tán but à ń rí bí owó Abia Umuahia tó lọ jáde tó lọ líǹkì máa Adamawa Yola yìí wọ́n ní ká sọ wípé dẹ́n ibi tí Ọ̀yọ́ ti jáde yẹn ó súnmọ́ kí Ìbàdàn náà súnmọ́ bẹ́ẹ̀ so wọ́n ní tá a bá ti ríru eléyìí nínú táwọn àgbàlagbà filẹ̀ fún wa wọ́n ní pé bí owó kan ṣẹlẹ̀ nìyẹn ló burúkú ta ni ò jẹ́ gbèsè wọ́n tún mú ẹ bẹ̀ yẹn pé wọ́n ní ká ṣàdúrà o wọ́n ló olóyún kan ká ṣe sàárà lórí ẹ̀ ṣe pé kọlọ́mọdé wọn fi ọbẹ̀ gbọ́mọ kó nù ẹ̀ gbèrè tọ̀hún náà ọdẹ o yóò máa ronú kiri ta ni olóyún lẹ́gbẹ̀ẹ́ yóò máa ronú káàkiri tí ó bá tètè rí yóò ṣàrí olóyún kó lè jẹ́ ìyàwó rẹ̀ ó lè jẹ́ ìwà àbúrò mọ́mí ẹ̀ ó lè jẹ́ àǹtí ẹ̀ kan yóò tún wá délé yóò tún mú kọ́sọ́mà wá fún olórí burúkú olè onírọ̀ yìí báwo èmi mo bá lọ ọ̀rọ̀ yín ló jáde o wọ́n rí anything tó bá tún ṣe sáà ṣe ti márì tó bá ti lé òtí márì kò sọ̀rọ̀ mọ́ fáńkì lélẹ̀ ìnáwó ó dẹ̀ ti lé ń tààtì ọkọ̀ ọ̀run dání láàmú wọ́n ní káwọn di ẹrù ẹgbẹ́ àmúbọ́ ṣé tẹ́ bá ń wẹ̀ ó ṣe òkè ń jábọ́ lọ́wọ́ yín can you imagine
ṣé tẹ́ ẹ bá ń wẹ̀ ṣọ́ọ̀ṣì kì í jábọ́ lọ́wọ́ yín nígbà tí èèyàn ń lo tẹ̀tìmọ̀ sọ́ọ̀ tó ń lo premier cool tó ń lo lọ́ọ̀tì tí yóò máa yọ̀ tó bá wọn láàmú bọ́ ni ń bọ̀ ẹja tó béèrè sí náà ẹja tó béèrè sí náà Adeleke ló wọlé lọ́sùn à ń bọ̀ yóò dé wọ́n ní ká lọ wo Ìkirè mọ́gbọ̀ngàn wọ́n ní tó bá ti jáde báyẹn ẹ̀yà àgẹrẹ má bínú à ń túrọ́ ni o wọ́n ní tíkìrì àti gbọ̀ngàn bá lọ jáde papọ̀ níbi tó ti lọ jáde nílé kẹjọ yìí wọ́n ní ká sọ fún yín pé owó tẹ̀ bá lè fún yàn ẹ má yá yàn o wọ́n sì ní ẹ má jẹ́ kí owó kó dẹ̀yìn àti èèyàn papọ̀ ẹ ti gbọ́ àwọn ẹ̀jẹ̀ jáwọ́ lọ wọ́n náà sọ fún yín pé inú yín mọ́ àwọn yẹn sì máa dà yín gan ẹ má fàníyàn gidi báwọn yẹn lò àmọ́ ẹ lórí ọ̀rẹ́ àwọn yẹn máa ń jà báyìí bẹ́ẹ̀ ni àfa wallahi mi gbé nǹkan kan dání ìsìn nǹkan kan àwọn kan tó ń ṣẹlẹ̀ sí everybody àwọn olórí burúkú máa rí ẹ̀jẹ̀ nígbà tó mọ̀ pé wọ́n gọ̀ ó rí ibi tí wọ́n lọ ni ibi tí wọ́n ti kú èsì wà ń bẹ gbogbo ẹ̀ wà ń bẹ torí pé wọn kàn mìíràn wò díẹ̀ ìjọ tó ti ń gbádùn ta ló lọ bá ìjọ tó fún ẹ lọ́fíìsì àkà tó fún ẹ ní gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń bọ́ sí ta ló lọ bá ń gbà yín pé ìjọ ẹ bá ń yẹ wò ìbò lélẹ̀ tiwa o àwọn gbà tó lọ ń dán ẹ wò wá lọ́dọ̀ àfà ó lọ́dọ̀ babaláwo ó lọ́dọ̀ pásítọ̀ tí ń lo yàrá kan pẹ̀lú ọmọ márùn tí gbogbo ẹ̀ ń ra ibi tó lè kẹ́rin ẹ síbẹ̀ gan ẹran tó ń sìn lé kó sùn bẹ́ẹ̀ làwọn òbí gbé sí láwọn fẹ́ tó ayé tiẹ̀ wọ́n láwọn rí nǹkan kan àbí ẹja gbélé náà. Ìbò tó pọ̀jọ́ August ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke ti lu ìmọ̀ tí wọ́n fẹ́ wọ́n ti rí i wọ́n ti ṣe gọ́vùnà wọ́n ti ṣe sẹ́nẹ̀tọ̀ wọ́n ti tán kí lọ́lọ́run tó fẹ́ ṣe fún ọtí ṣe kó máa lọ́ọ́ lè kò lè wọlé mọ́. Ẹ wo èjì tó lọ fi ṣe school start lọ́jọ́ yẹn ibi tó ń dájọ́ bò lórí ọ̀rọ̀ school start ẹ̀ pàápàá wọ́n ti lè sílẹ̀ wọ́n ti máa fi bu nínú campaign so the other hand bọ̀ ní kàn fàyè lè fún Banji ló máa wọlé bẹ̀ sàn. Bàbá ẹ ṣàpèjẹ bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kan tó ṣe mo sọ ti Adédìbú Adédàlẹ̀ mẹ́rin àti ìlàgbọ́. ẹ gbọ́rọ̀ aláwọn gáàsì yóò lẹ́bi bí ẹ̀yin tẹ̀ ń lọ bá wọn sẹ́ẹ̀ pásítọ̀ ilé ìkó tí ẹ̀ṣẹ̀ mọ́ lulẹ̀ bó ṣe sọ pé Lukmanu ẹ̀kíní kan níbi Nations Cup tán gbá lọ bó ṣe lulẹ̀ nìyẹn àìmọye àwọn prọfẹ́sì ibú tán gbé káàkiri kí ló ṣe yín ẹ̀yin wo lẹ lọ́n bá àwọn gáàsì lẹ́n fún wọn látẹ̀ńṣọ̀n àwọn eléyìí ò ní ìtumọ̀ wọn jámọ́ nǹkankan àìkẹ́ nǹkankan kó bẹ ìṣàǹfà ìṣe babaláwo wọn rí nǹkankan wọn kàn fẹ́ fowó ẹ̀ pátá lásán ni o Adeleke ló ti wọlé yọ̀ ọ́ bí onírọ̀ òfò pásítọ̀ èké imagine. ghalibun ala amrihi walakinna akthara an-nasi la ya'lamun nítorí náà ó ṣe ní ó ṣe kò fi hàn anybody kò sẹ́ni tó mọ tí ó ṣẹlẹ̀ sóun láàrin 2 seconds àwọn ẹni àdánù tí wọ́n rí yín jẹ tán láwọn bá yín yẹsẹ́ wò yìí inú yàrá títí ń bá yín yẹsẹ́ wò àga tó jókòó sí mo yẹ jókòó yìí ẹ kàn tó lè rè pé àfa kí ló wà lábẹ́ iṣẹ́ ẹ̀ tẹ́ jókòó sí yẹn tá a bá ṣí ẹ kàn kan tá a bá ń bẹ̀ tí ò sì ní yàtọ̀ ẹni tí ó mọ béèrè pé ta ló wá òun wálé ẹni tí ò mọ báyé tó ń gbó òṣèré táyé tiẹ̀ ti bàjẹ́ olólùwọ̀n gbé yẹ̀pẹ̀ wèrè síwájú tó fẹ́ mọ báwọ̀ wò tí ìbá tiẹ̀ ṣe mùsùlùmí ayé tiẹ̀ ṣe ṣẹpẹrẹ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ pẹ̀rẹ̀ àmọ́ wọ mùsùlùmí tó ń tojú bọlé kiri ànábì ní man ataka ìnà tó bá ti lè bá baba aláwo kan oṣooṣù àwúrẹ́ ní o oṣooṣólẹ̀ ní o oṣàgbélépọ̀ta ní o àwọn afọ olórí burúkú oníjàlá àgbọn máa sọ fún mi pé ànábì ní ẹ̀ṣọ́gun orí ọká orí ìṣèbé àwòṣólẹ̀ gbóná wallahi ní olùjẹ́ islam tá ànábì mọ́ wa ànábì wa lẹ́ni tó bá tó lọ rí bá baba aláwo àwọn àrọ́ọ̀fàn àbóníyẹ̀mí wò kan tó sì gbàgbọ́ pẹ̀lú tó sọ ó ti ṣe kẹfẹ́ sí ní ànábì lọ́lọ́run ní gbàrún ẹ̀ fún 40 days nítorí fi ń ṣe rẹ̀ ló pọ̀ kí náà rí àwọn olórí burúkú yẹn kún náà láì wọ́n kọ́ àdúgbò oníkálukú wa ń bẹ̀ ṣó tó bá ti débẹ̀ ìwọ tó pọ̀ lè bá pọ̀ rí kankan mórúkọ àbúrò ẹ̀ méjì obìnrin kó lọ́dọ̀ àwọn àfọ olórí burúkú àbáwọn babaláwo yẹn kíkọ́ bẹ́ẹ̀ wo èwo ló dáa jù wàláì kò ní mọ̀ pọ́mọ yẹn wọn bàbá nìyí eléyìí dáa àmọ́ra àwọn rẹ̀ òkun tó ìkejì yẹn ló dáa àárọ̀ dáa ọ̀sán dáa alẹ́ dáa kó wá gbé ṣépè pé kò ní dáa fún ẹ àbúrò ẹni kó lọ́ máa fẹ́ àbí tó bá fẹ́ mọ̀ kí lórúkọ yín fún ní fake name wàláì kò ní mọ̀ níbo lẹ ti ń bá wa sọ̀rọ̀ níbo lẹ ń gbé kápá àwọn olórí burúkú online astrology yẹn ni fún fake location fún fake date of birth irọ́ ni tẹ bá wá káwọn sèyí date tẹ fún aláṣiṣẹ́ lé lórí olórí burúkú kí lórí ẹ̀yin tọ́lọ́ ti gbé ṣépè tó lẹ́nu jẹ́rẹ̀ àwàdà kọ́ ní Islam àwàdà kọ́ wàá fẹ́ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ sympathy kọ́ tí àgbẹ̀ bá lóyún ẹ̀ ń lọ ṣe scan ok ṣèbí nǹkan tó wà nínú tọ́lọ́ ti fi síbẹ̀ làwọn rí yẹn ṣé wọ́n fi scan owó bóyá lórí rẹ̀ àbó lórí ibu ni ní tó ti lè mú apẹ́tà bá ti la ikùn yẹn àrọ̀ mọ́ ń bẹ̀ lóòótọ́ so wọ́n á gbé kankan tí wọ́n lè fi rí wọ́n ní àwọn kòkòrò kan wà kòkòrò àìfojúrí tó mọ̀ gbé kinní síbẹ̀ tẹ́ mọ̀ rí òmùgọ̀ ní ìyẹn wà mọ́ tó ń ṣiṣẹ́ lára yẹn pẹ̀lú bọ́n ṣe rọ́mọ tó wà nú ẹ̀ so scan tán fi ń wò bóyá lórí rẹ̀ ní àbó lórí ibú ṣẹ́ làwọ̀ rẹ̀ kún ta ni kó fẹ́ kí ni kó ṣe láyé ẹ̀yìn apárọ̀ jẹun yìí jẹ́kẹ́ nìkan kan tẹ̀ ọ́ àti tó sọ báyìí orí burúkú ní jálàbí kò sínú Islam tiwa ẹnìkan bá pèrè láǹfà tó lóun tẹ̀ yẹpẹ ẹni òfò ní Ọlọ́run bá adékẹ́ ọlágbèsẹ́ pé
Ọlọ́run sì ní òní jèrè àbí báwọn èèyàn ṣáájò wọn dẹrù ẹgbẹ́ wọn gbẹ́bọ wọn ṣẹ̀yọ́nú àwọn àgbà ẹni òfò ní Islam ní kò sínú ẹ̀sìn wa Tinubu wá bí wọ́n tó mọ̀ kó wà mẹ́mọ́ jáde bọ̀ iṣẹ́ wíwò scam ni o wọ́n rí nǹkan kan o wọ́n kàn fẹ́ fowó ẹ̀ pàtàkì sàmárì.